Who is the lover? Allah. Who is Ar-Rahman? Allah. Who is Al-Mannan? La ilaha illallah. Muhammadur Rasulullah. Muhammad is the messenger. To Allah is our return. La ilaha illallah. Muhammadur Rasulullah. Muhammad is the messenger. To Allah is our return. La ilaha illallah. Muhammadur Rasulullah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على أشرف المرسلين سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم الحمد لله الذي أنزل على عبد الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجر حسنا ماكثين فيه أبدا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم آمين. àwa ìsọ̀rí lọ sí ọ̀dọ̀ Ọlọ́run Ọba nípa èso ẹni ẹ̀kọ́ ẹni ègbé a bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ Ọlọ́run Ọba kan ṣoṣo ọba olóore ọ̀fẹ́ ọba aládìpẹ̀lẹ̀ ẹ̀san rere ìkẹ́ Ọlọ́run àánú Ọlọ́run kó mú bá òjíṣẹ́ ńlá ànábì wa tí jẹ́ Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ Ọlọ́run àánú Ọlọ́run kó mú bá àwọn sàábé ànábì àti gbogbo ẹni tó gba tọ́lọ́run Ọba lódodo àmín. akíyín káàbọ̀ lẹ́ẹ̀kan sí ètò wa tí a máa ń ṣe fún yín ní gbogbo ọjọ́ alẹ́ ọjọ́ Jímọ̀ tá a mọ̀ sí Islam in Focus. Yorùbá rẹ̀ tí a gbé wá lónìí náà láfi máa kí wa kú ọdún kú yèdún ọdún kan àti kejì máa tẹ̀léra wọn púpọ̀ bàbá ti parí ọdún iléyá ẹ rí i pé ìjọ díẹ̀ síra wọn láṣọdún ìbẹ̀rẹ̀ ọdún Islamic calendar year tá a mọ̀ sí 1st of Muharram òní ni 2nd day of Muharram 1447 years after the Hijrah of the Holy Prophet Muhammad sallallahu alayhi wa sallam gbogbo wa sì péjọ ní ìlú Ìlọrin lánàá pàápàá jùlọ fún mass rally of Muslims ní Kwara State Stadium. Inú mi wá dùn pé lálẹ́ òní mo gbé àgbà nínú àwọn ọ̀jọ̀gbọ́n wa kí wọ́n á ṣàlàyé fún wa kí ni pàtàkì ọdún àná a ti mọ pàtàkì ọdún iléyá bó la ṣe ń ṣe kí ló fà tá a fi ń ṣe but kí ni pàtàkì ọdún àná tá a mọ̀ sí ọdún Hijrah. Àlejò mi lálẹ́ òní àwọn náà ni àwọn professor onímọ̀ ìjìnlẹ̀ nípa ẹ̀kọ́ ẹ̀sìn Islam tó ṣe pé professorial chair àwọn tán gbé fún wọn lórí ìmọ̀ ìjìnlẹ̀ nípa ẹ̀kọ́ Islam ni. Mo kí professor wa Badamasi Lanre Yusuf mo kí wọn káàbọ̀ sí jókòó yìí. Assalamu alaikum wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. tó Professor Badmus kì í ṣe ẹni tí wọn ò mọ̀ nílùú Ìlọrin àbí Kwara nìkan kọ́ ní Nàìjíríà nìkan kọ́ beyond Nigeria is an international figure. Adúpẹ́ fún Ọlọ́run Ọba yìí pé gbogbo àyè tọ́lọ́run ti pè wọ́n sí láti dá sí nǹkan wọ́n ṣe wọ́n yege ń bẹ̀. Ìgbìmọ̀ elétò alálàájì fún ìpínlẹ̀ Kwara láàrin ọdún 1993 tó fi wọ ọdún 1995 àwọn ni alága. Ìgbà tó yá wọ́n pè wọ́n lọ sí Abuja kan wá sí National Commissioner fún Operations of Hajj ní Abuja. Wọ́n ṣe yóò náà fún bí ọdún 5 àbí 6 kan tó fún ìjọba níwèé pé ẹ̀yọ̀dá mi academic ni mo belong sí mo fẹ́ lọ mójútó ìtẹ̀síwájú àwọn ọmọ. Kò pẹ́ tí wọ́n padà dé yunifásitì lọ́lọ́run kra wọn pẹ̀lú professorial chair. Àyè pọ̀ tọ́lọ́run tó ti fún wọn tán ti ṣe olórí. So ní ìtẹ̀síwájú ká máa wá aṣọ lórí nǹkan tó dáa fún Islam wọ́n wá pè wọ́n láti bọ́ síbi ààyè tí bàbá wa late Honourable Justice Abdulkadir Oríire CON Marafangeri tí wọ́n fi ilẹ̀ kọ́lọ́n bá wa kẹ́ bàbá àwa tá a sẹ́kù kọ́lọ́n já pẹ́ lórí ẹ̀sìn kọ́lọ́n sì bá mójútó ilé bàbá fún gbogbo pátákó fún ọ̀rọ̀ ẹ̀sìn Islam ètò wọ bí odindi 50 ọdún kí bàbá tó sílẹ̀ wọ̀ Ọlọ́run kó bá ṣàforíjìn fún wọn. tó pípẹ́ tá a pè yín wá lónìí àwọn èèyàn gbọ́ pa aṣọdún tẹ̀léra wọn aṣọdún léyà kìtì tó ju bí ijọ́ 15 àbí ijọ́ 18 àbógúnjọ́ lọ àbátún ní ọdún míì tún dé
ọdún èwo lè ta sí lánàá akramakallah. Bismillahir Rahmanir Rahim wa bihi nasta'in amin. Mo dúpẹ́ púpọ̀ lọ́dọ̀ atọ́kùn wa pẹ̀lú akitiyan láti ọdún tí ó ti pẹ́ tí ó sì rẹ̀ yín. Ọlọ́run máa jẹ́ kí ẹ ní àṣeyọrí. Àmín. Yóò dúpẹ́ fún yín, yóò san yín lẹ́san lórí láyé àti lálẹ́ kíyámà. Wa iyyakum ní inshallah. ìbámu pẹ̀lú ìbéèrè tí ẹ béèrè. Náà. Ọdún tí a ṣe lánàá. Náà. Òun náà ni wọ́n ń pè ní ọdún Hijrah. Allahu akbar. Ẹ wà ní kí ni wọ́n ń pè ní Hijrah. Kẹta ń pè ní Hijrah ni kí n kú nílùú kan bọ́ sílùú míì fún àwọn ìdíwọ́ tó dàbẹ̀ ẹni pé fẹ́ ju agbára ẹni lọ. Allahu akbar. Tábàwò tán Islam dáadáa àkókò wà tí Islam bẹ̀rẹ̀ nílùú Mẹ́kà nípa wípé ní mùdùmùdù ká máa ṣẹbọ ó ti kó sẹ́ẹ̀kẹ́ àwọn ará Mẹ́kà wọ́n wá gbógun ti Islam débi pé wọ́n fẹ́ máa dí dùndú ìyà fún àwọn sàbẹ̀ ànábì. Allahu akbar. Ànábì wa wò ó pé ní ẹ̀fẹ̀ mi pẹ̀lú wọn lẹ̀ amẹ́yìn ẹ wá lọ olùkẹ́tọ̀ ń pè ní Taif wọ́n lọ bẹ̀ ó sì sà ńgbàlẹ̀ fararọ̀ wọ́n tún padà wálé ó tún ya ilẹ̀ fún pínpín mọ́ wọn Ànábì náà wá lọ sílùú Abyssinia ọba tó wà ń bẹ̀ kìí ṣe mùsùlùmí lóòótọ́ àmọ́ mo gbúrò pé máa kó mùsùlùmí mára ìyẹn dáadáa ni wọ́n á tún lọ bẹ̀ nígbà tí wọ́n á rí wípé ní ipá àwọn pin àwọn kèfèrí wọ́n á rí i pé ní táwọn lè ṣe láti lẹ́nu wọn lọ́hùn láti paná Islam òun ni káwọn pa Ànábì. Allahu akbar. wọ́n ti wá bí ìmọ̀ràn bí wọ́n ti fẹ́ ṣe tí wọ́n fẹ́ pa olódì wọn àṣẹ wá dé látọ̀dọ̀ Ọlọ́run mashallah pé kànábà Muhammad sallallahu ó kù fún wọn kó lọ sí ìlú Madina kíkó láti Maka lọ sí ìlú Madina òun là ń pè ní Hijrah ìrántí rẹ̀ àti gbogbo fìtínà tá Ànábì rí àti gbogbo orin àti gbogbo wàhálà náà làwa máa fi wá ṣe ayẹyẹ rẹ̀ lọ́dọọdún nítorí wípé gbogbo ìjọ oríṣiríṣi lọ́nà tí wọ́n fi ń gba kájọ́kasù àwọn Chinese ní tiwọn àwọn India ní tiwọn àwọn Persia ní tiwọn kódà èyí tí à ń lò tó common ní Nàìjíríà Gregorian calendar wà àwọn mùsùlùmí wa wò tí bẹ̀rẹ̀ ní January tí ó parí ní December wọ́n wá wò pé kí ló ṣàwa náà wọ́n ká náà ní tiwa ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ wọ́n lọ wájú wọ́n lẹ́yìn àwọn kan ní ẹja mújọ bí Ànábì wọ́n ní rárá ẹ̀sìn Islam kìí ṣe fànábì kìí ṣe Mohammedanism. Allahu akbar. ẹ̀sìn Islam ni universal religion. ẹ̀sìn gbogbo ayé ni. ẹ̀sìn gbogbo ayé ni. alasana. lásìkò Sayyidina Umar ní wọ́n á kúkú pinnu lórí wípé tẹ́ bá ní nǹkan kankan wà tó pàtàkì nínú ìtàn Islam láyé kò sí ètò dàbí Hijrah. Allahu akbar. torí Hijrah yẹn ló wá fún gbogbo mùsùlùmí láàyè láti máa finú fẹ́ dọ̀ jọ́sìn ó fún Islam láàyè láti wá tàn káàkiri gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé kí ló dé tà ní mú Hijrah yẹn oníṣẹ́ á mú Hijrah 622 July 16 kó máa jẹ́ ìbẹ̀rẹ̀ ọdún àwa mùsùlùmí làwa máa wá rántí lọ́dọọdún tá a máa fi péjọ ní stadium torí amúmimùràwé lọ́pọ̀lọpọ̀ àwa èèyàn kẹlẹ́mi ọ̀wá tún wá rántí pé àṣẹ Ànábì ṣe wàhálà tó tó báyìí àṣẹ Ànábì rí fìtínà tó tó báyìí. bí irú gbogbo ń tó ṣẹlẹ̀ lánàá ẹ ṣe àdúpẹ́ púpọ̀ náà àwa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ìjókòó tàná Ọlọ́run ní kó dùn ó sì lárinrin bí ṣe máa rí lọ́dọọdún bá a ti ń dúpẹ́ fọlọ́run náà ní ká máa dúpẹ́ fún gómìnà ìpínlẹ̀ Kwara fún dáadáa tá a máa ń ṣe lọ́dọọdún èyí tó ipá náà bá ńlẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo gómìnà tá a ti ní ní stéètì náà báwọn náà ṣe máa ṣinú a sì kí bàbá wọ lọ́lọ́ọ̀bá lọ́rin ṣéèwù wallahu yasmuka minan nas la tahafu darakan wala tasha wala hawla wala quwwata illa billahi aliyyil azim adúpẹ́ pé Ọlọ́run tó yọ̀ọ̀da fún yín lọ́dún ní ká tó jọ ṣe Hijrah papọ̀ Ọlọ́run jẹ́ kẹ́ ẹ ṣe pé yóò sì fi istijaba sí gbogbo àdúrà yín àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. alhamdulillah. ẹ wá jẹ́ ká wo ibì kan wò àwọn ilé ìbò
àwọn tá a mọ̀ sí orientalist bẹ́ẹ̀ni ìkọkúkọ wọn pọ̀ nípa Islam èyí ni wọ́n fi ń purọ́ fáwọn èèyàn wípé ẹ̀sìn Islam wo ẹ̀sìn tí wọ́n fi tán mú dà lọ́wọ́ ọ̀tún tí wọ́n sì mú Kùránì lọ́wọ́ òsì pé àfikọ́ gba Islam báwo bá gba Islam á pa ọ́ ni wọ́n ní bí Islam ṣe bẹ̀rẹ̀ nù ètò Hijrah yìí wá fi hàn yí pé mùsùlùmí è tọ́jà mùsùlùmí è wájà mùsùlùmí è sì báyàn jà á máa sá fún tíjà máa ṣẹlẹ̀ ni so máa fẹ́ kẹ́ ẹ sọ nǹkan kan nípa eléyìí torí ìṣẹ̀lẹ̀ Hijrah yìí tó ṣe pàdánù Muhammad sallallahu alayhi wa sallam lọ́lọ́run fi ṣe orígun rẹ̀ ó tú àṣírí irọ́ táwọn western orientalists pa nípa Islam kí lè rí sọ sí. ṣe rí àwọn tẹ́ ń pè ní western orientalists wọn náà làwọn òyìnbó tí wọ́n lọ lè kọ́ nípa Islam pẹ̀lú àníyàn wípé àwọn bẹ̀rẹ̀ sí máa bà Islam jẹ́ láti inú ilé pẹ̀lú irọ́ pípa sínú ìwé so èyí tí ó wà jẹ́ kí wọ́n dá àmọ́ ni wípé gbogbo ogun tó wáyé nínú Islam kò sí èyí tí Islam bẹ̀rẹ̀ wọ́n kógun wá bá nábì ni wọ́n kógun wá bá mùsùlùmí ni wọ́n sì dáàbò bora wọn ẹni tó bá tutù bí omi inú fíríjì wọn ni wọ́n gbogbo wá bá yóò máa wòrán kò ní dáàbò bora rẹ̀ so eléyìí ó jẹ́ àkọ́kọ́ èyí tó wá jẹ́lẹ̀ kejì ń bẹ ni wípé ní gbogbo ibi tí Islam dé ní ìgbà tó ti kúrò ní oríkùsù ilẹ̀ Lárúbáwá Arabian Peninsula ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú wọ́n sáré lọlẹ̀ pàdé àwọn mùsùlùmí nítorí pé olórí wọn ti dídùn dúyà fún wọn tó fìyà jẹ wọn tó pọ̀ tó wá gbúrò Islam wípé ẹ̀sìn lélẹ́yìí tó fún kálukú láàyè àti sí bó bá ti wù ú tí ò jẹ́ nìkankan nípa tí ò nẹ́ni kankan láà ẹ máa bọ̀ wá dọ̀ wá ní àyàn afẹ́wẹ̀ sínú Islam bí Islam sì tẹ̀kánù ni kò sí pé wọ́n á gbógun lé bẹ́ẹ̀ nìkan wọ́n á gbé dà lọ́wọ́ wọ́n á gbé Kùránì lọ́wọ́ kò rí bẹ́ẹ̀ ṣé ẹ rí àwọn tẹ́ ẹ pè ní orientalist yẹn atúrọ́ tàbí ìlúbọ́ ni wọ́n. then ẹlẹ́ẹ̀kejì inú ẹ̀ ni pé gbogbo àwọn tó wá jẹ́ ìsọ̀gbé wọn tí wọ́n ń bẹ ní kàràkàrà ọ̀dọ́ wa níbí yìí náà àwọn náà rìn náà nílànà tiwọn náà wọ́n máa ń sọ fáwọn èèyàn ní ti rọ́ ní ti du wípé ẹ má fọwọ́ kan Kùránì wọn yẹn o tẹ́ ẹ má fọwọ́ kan Kùránì wọn yẹn ó lè ya wèrè o. wọ́n ti mọ̀ pé òdodo ń bẹ ń bẹ. wọ́n ti torí pé ẹni tó bá sí Kùránì gẹ́gẹ́ bá ti rí lọ́pọ̀lọpọ̀ lẹ̀ òyìnbó bẹ́ẹ̀ tí àwọn researchers àwọn scientists wọ́n gbé Kùránì pé àwọn tẹ̀ fẹ́ díìlì pẹ̀lú tíra yìí káwọn destroy rẹ̀ in the process wọ́n mọ̀ ká lọ báyìí wọ́n bá di mùsùlùmí. They get converted. Yes, naturally. Mashallah. Ẹ ṣé gan. Adúpẹ́ púpọ̀ ní ibi tí a sọ̀rọ̀ dé yìí a fẹ́ kí a wo nǹkan kan tí ó ṣe pàtàkì gbàtà nàbì fi ń lọ sí sallallahu alaihi wasallam tí ń lọ sí Madina agbúrò gbọ́ pa àwọn ará Madina wọ́n gbọ́ pa nàbì ń bọ̀ wọ́n sì kóra wọn jọ ní ọ̀pọ̀lọpọ̀ kọ́dà wọn kólù tọkùnrin tóbìnrin tí wọ́n á pàdé ànábì sallallahu alaihi wasallam. ńgbò tí wọ́n á dé Madina ó bá àwọn Christians ó bá àwọn Jews àwọn mùsùlùmí náà tún dàpọ̀ mọ́ wọn ó sì bá àwọn tí ò ṣe nǹkan kan àmọ́ lọ́n padà fa ànábì sí olórí ìjọba tá ànábì ṣe ní Madina yẹn was wonderful kí lẹ ní sọ pẹ̀lú ẹ̀kọ́ lọ́n tó wá darí ànábì padà sí ìlú Mákà tó ti kó tó pé pẹ̀lú tìlù tìfọ́n náà wọ́n fi wá wọ ẹ̀kọ́ wọn rẹ̀ pé ibi àti ilé ọkọ̀ àrètí rẹ̀ máa bọ̀ ọ́ náà. ẹ ṣeun ṣe rí àwọn ará Madina wọ́n wá ń tajà nílùú Mákà. Allahu Akbar. ibẹ̀ ni wọ́n ti wá gbúrò Islam. Allahu Akbar. wọ́n wá ń wẹ̀ lọ́kọ̀ọ̀kan léjèèjì wọ́n fi wá kóra wọn padà sílé. wọ́n wá fáwọn ìlú wọn làbárí pé ẹ̀sìn báyìí tí ẹni báyìí ti ń ṣàlàyé rẹ̀ ẹjá wò bá ti kó síbẹ̀ o mùsùlùmí ti wá wà Madina ká nàbí ò tó kó lọ. Allahu Akbar. Hijrah tá nàbí ṣe báyìí tó dé Madina ó bá àwọn Yahudi ó bá àwọn Nasara àwọn Júù àtàwọn Christian abọ́gibọ̀pẹ̀ àṣọ Júù àṣọ Christian torí pé yóò balẹ̀ ní ká máa sọ. bẹ́ẹ̀ni. so ànábì wa jókòó pẹ̀lú wọn wọ́n wá ṣe òfin
àpilẹ̀rọ òfin náà èyí tó jẹ́ àkòrí òfin náà ni pé ẹ máa ṣe tiyín o àwa náà máa ṣe tiwa o a ní fi tipátìkúùkù mú yín pé àfi kẹ́ ẹ ṣe tiwa o wọ́n sì ń bá a lọ bẹ́ẹ̀ wọ́n jọ ń tajà wọ́n jọ ń ṣòwò wọ́n jọ ń ṣe gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan títí tó fi di pé àti Júù àti Christian àti Yehudi àti Nasara wọ́n wá papọ̀ tọ́ wọ́n wá dìtẹ̀ Islam Allahu Akbar wọ́n dìtẹ̀ Ànábì Allahu Akbar léyìí tó tako òfin tí wọ́n ti jọ gbé kalẹ̀ Allahu Akbar níbi tí lílé wọn kúrò ní Madina níbi tó ti wá wáyé nù ni Allahu Akbar ṣe ẹ̀sìn mọ̀ pé nísìnyí láyé tá a because àwọn mùsùlùmí ti wá pọ̀ láyé tá a wáyé náà àwọn Yehudi náà ni wọ́n ń da irú Allahu Akbar tá a bá wo ohun tí ń lọ níta nísìnyí kọ́lọ̀ mọ́jà arógun àgbáyé ẹlẹ́ẹ̀kẹta ni àwọn Yehudi náà ni wọ́n fẹ́ dálẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo tí a bá rí tí ń dùn dáadáa tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní dàrú àwọn Yehudi náà lẹ́ẹ̀kan káàkiri ni kì í ṣe pé bìkan ni so ó ti wá bẹ̀rẹ̀ láti àsìkò nì títí di sin títí di bá ti náà lè tá a sọ pé ètí ń lọ lọ́wọ́ yìí náà nísìn ara wàhálà tí wọ́n ń dálẹ̀ náà ni so òun náà láàfin máa mọ̀ yín pé. Ọlọ́run tẹ̀ sọ fún wa nínú Qur'an pé lan yarda ankal yahudu wala nasara atta tattabi'a millatahum. Islam dé láti gbà láfíà láàyè. Allahu Akbar. òun náà ni Islam sì ń ṣe dìsìn. ó ti yé. bí ó ṣe bẹ́ẹ̀ irú Ìlọrin wa yìí ibi tí àwọn nasara tí wọ́n ní ilẹ̀ dé nílẹ̀ yìí tó bá yẹ pé lumi ni kò sí ọba kankan tí ó fún wọn láàyè àmọ́ nípa pé ṣé wọn ò ní mọ̀ sùn lé wa lérí ẹ mú ọlẹ́yìn ìlú kọ́mọ̀ ṣe tiwọn àwọn ọmọ ṣe tiwa ẹ mú ọlọ́nu gbóǹbẹ̀ nìyẹn fún wọn bí tó bá wù wọ́n bẹ̀ ara ìlú Islam òun náà ni ó bí eléyìí ni ẹ ṣeun a sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run a sì lè fi yẹn gan a lè fi ṣe fáàrí pé mùsùlùmí ni wá. ẹ ṣe àwọn wọ́nwẹ́ kan tí wọn ò tó nǹkan nínú àwa mùsùlùmí ní Kwara ní Nàìjíríà àti lágbàáyé wọn bá gbọ́ pàṣẹ ọdún Hijrah lóye tá a ṣe lánàá wọ́n sọ pé àdádálẹ̀ ni ànábì ò ṣe kí lè fẹ́ sọ lórí eléyìí because bọ́rọ̀ Islam bá délẹ̀ àwọn tó ń pera wọn láàfáà láwọn orílẹ̀-èdè kan wọ́n tún wá tẹ́tíra síwájú yín ni pé ń pọ̀ ọ̀rọ̀ Islam professor Islam yìí tó ti ń súnmọ́ bí 30 ọdún kí ni tá a wá lè sọ fún wọn ká fi fèsì fún wọn yín pé àdádálẹ̀ wọn ń pè Hijrah ìrò pé Hijrah àdádálẹ̀ ni. ṣé rí àwọn tí à ń wí yìí ibi tí wọ́n ti kẹ́kọ̀ọ́ náà wọn ò rí kí wọ́n máa ṣe Hijrah ń bẹ̀. Allahu Akbar. ìgbà tí wọ́n wá dé yìí nǹkan táwọn ò rí rí òun òun ni wọ́n á ń pè ń bí díà wọn ò lẹ́rìí inú Al-Qur'an Allahu Akbar. wọn ò lẹ́rìí inú súnà tá à ń ṣe níbi Hijrah tá a bá lọ stadium rí ìta lọ lánàá nì ṣé èwo ló takò ní òpó Islam márààrún kò sí ètò takò kò sí. ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ wọn lárugẹ ni ibi tí wọ́n ti kẹ́kọ̀ọ́ àwọn èèyàn ni wọ́n máa ń ṣe ayẹyẹ ìgbà tí wọ́n bí wọn ìfẹ́ máa dákọ ni ó ti yé nígbà tí wọ́n á dedicate tẹ fọjọ́ kan lẹ̀ tẹ́ fi ń sàn yin ẹnìkan tó jẹ́ pé ẹ̀dá abára ni tí o sì gbọ́dọ̀ mọ́ lọ tọ́ílẹ̀tì tí bẹ̀rẹ̀ bá mu táwọn ìpè náà ó yàtọ̀ kì í ṣe superhuman being so ẹ wá já sí pé Hijrah lẹ wá takò wọn ò rò dáadáa ní àmọ́ gbogbo ẹ̀ náà nísìn wọ́n ní kẹ́tẹ́kẹ́tẹ́ ó kú àbí wọ́n ní sópin àbí bẹ́ẹ̀ ni so gbogbo àwọn ibi tí wọ́n ti ń gbé wọn lárugẹ tí wọ́n ń gba owó níbẹ̀ nísìn wọ́n ti fi òpin gbèdéke kò sówó mọ́ kálukú wọn fẹ́ máa farabalẹ̀ nísìn wọn fẹ́ máa tẹ̀lé nǹkan tá à ń ṣe àníyàn tí wọ́n ní pé nǹkan tá à ń ṣe nílùú àwọn fẹ́ overtake wa káwọn gbajúmọ̀ wa lọ́wọ́ kọ́ máa mú nǹkan tuntun míì wá àmọ́ lọ́wọ́ gbà fún wọn nítorí pé já al-haqqu wa zahaqa al-batil innal batila kana zahuqa bí ó sì ti máa rí náà nà ní kálíkì àmọ́ òfìdí. ẹ ṣeun kí a tó mú ètò yìí wá sí òpin a rí gbọ́ àwa náà sì ń rí fúnra wa àwa yín náà làjọ ń ṣe pé Hijrah Islamic Organization of Nigeria ẹ̀sìn ṣàkìtìyàn ní Kwara yìí tí àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan ní àríwá àtàwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan ní South West Èkó ní Ọ̀ṣun ní Èkìtì ní Oǹdó ní Ògùn ní Ọ̀yọ́ ní
bá a ṣe ń ṣe Hijrah yìí náà wọ́n ń ṣe Hijrah ń bẹ̀. àwa rí i pé organisation yìí ti lawọ́ bọ àwọn nǹkan kan tó ń jàǹfààní fún mùsùlùmí ẹ kàn pa wá létí yìí níwọ̀nba ṣókí nípa rẹ̀ sódà tán bá rí n tá à ń ṣe ní Kwara yìí àwọn ti state yòókù náà emulate. ṣe rí alhamdulilayi adúpẹ́ fọlọ́. àkọ́kọ́ ń bẹ̀ ni wípé mo fẹ́ tún fìdí rẹ̀ múlẹ̀ ní gbogbo àwọn gómìnà tí Kwara ti lò kò sí èyí tí zamani rẹ̀ tó bá wa lára mu àwa mùsùlùmí Kwara state nípa ọ̀rọ̀ Hijrah yìí tó dàbí ti gọ́vnà wa Abdulrahman Abdulrazak. Allahu Akbar. torí òun ló fún wa láǹfààní wípé tẹ́ ẹ bá ń gba January 1 lọ́dídé ní ọjọ́ ìsinmi. bó ni ọ̀bọ ṣe rí tí náà kí o ṣe rí Muharram 1 ní ma fún yín lọ́jọ́ ìsinmi public holiday. kò sí gọ́vnà kan tó ṣe rẹ̀ rí. Allahu Akbar. kọ́lọ̀ ń bá a dúpẹ́ fún ìṣẹ̀ṣẹ̀ lẹ́sìn. alhamdulillah. ṣé wàá rí Hijrah committee àti wàá kò ní pé ká máa kàn pàdé ní stadium nìkan ká máa kàn fi kájọ kaṣu wa lọ́lẹ̀ nìkan. kàlẹ́ndà. a tún wá ń ṣètò ìtanijí fún gbogbo àwọn imam ní Kwara state níbí. Allahu Akbar. a bẹ̀rẹ̀ láti Kwara Central Zone a kó ń bẹ̀ báyìí a lọ Kwara South. a kó ń bẹ̀ báyìí a lọ sí Kwara North. gbogbo àwọn tí wọ́n láǹfààní ibi ìdánilẹ́kọ̀ọ́ tá a ṣe ni kò sí èyí tí wọ́n mọ̀ sí pèlè Hijrah wọ́n mọ̀ sàdúrà ni. a tún máa ń ṣe ìdíje Al-Qur'an but èyí tó wá jẹ́ bàbá nǹkan tí yóò máa jẹ́ iṣẹ́ tí Hijrah ọmọ sí ni pé a ti wá ra ilé sí ọ̀nà ọjà tuntun kí la fẹ́ fi léhùn sí a ní ma gbé bẹ́ẹ̀ a fẹ́ tún un ṣe ká wá dá bùdó kan táwọn yóò ti máa kọ́ sí ọwọ́ vocational center àbí skill acquisition center gbogbo àwọn ọmọ tí wọ́n ń ṣe bárabàrà káàkiri yìí tọ́lọ́mùbájá á máa rí wọn tì wá bẹ́ẹ̀ ẹ̀ tó kọ́ ń pa bá a ṣe túná ṣe ẹ̀ tó kọ́ ń pa bá a ti ṣẹ̀rọ ẹ̀ tó nímọ̀ kọ̀ǹpútà gbogbo wọn ò dènà gbogbo bárabàrà tí wọ́n ń ṣe káàkiri láwùjọ wa yìí ìdílé yìí ló fà tó fi já sí pé a ti ṣe Hijrah lánàá ṣùgbọ́n ẹlòmíì tí ò gbọ́ wa yé dáadáa tó wá gbọ́ wa yé nísìnyí wọ́n lè ràn wá lọ́wọ́ pẹ̀lú owó torí tá a bá ní wọ́n kọ́ kọ̀ǹpútà ní kọ̀ǹpútà kankan lẹ̀ tá a bá ní wọ́n kọ́ bóyá electricity ní nǹkan kan lẹ̀ lẹ́ equipment kankan lẹ̀ ní furniture kankan lẹ̀ a sì fẹ́ tún gbé ààyè tá a rà yẹn a fẹ́ tún ṣe kó jọjú kó máa dùn máwọn ọmọ náà tó máa wá kọ́ ẹ̀kọ́ níbẹ̀ so a béèrè ìrànlọ́wọ́ ni gbogbo ẹ̀rọ lọ́n bá ràn lọ́wọ́ ọ̀ràn àwa náà lọ́wọ́ ọlọ́run ràn wá sí yóò sì máa gbàdúrà wa. àmín ya Allah adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run gbogbo àná la mọ̀ pé ẹ̀kọ́ ó ṣe pàtàkì ẹ̀kọ́ náà ni àwọn èèyàn wá kọ́ nípa ti kéwú ni nípa ti ìwé ni èèyàn wá ní dìgírì lọ́wọ́ àkọ́kọ́ ní dìgírì ẹ̀kejì kọ́dọ̀ ní dìgírì kẹta ó tún wá di pé tó ń wáṣẹ́ náà ni ntí ò ní máa mú èèyàn wáṣẹ́ kìíní kéèyàn ó ní skill kéèyàn ó sì ní vocation tí ń ṣe tó ti pé wíwúlò olúwa rẹ̀ láwùjọ kéèyàn ó ní ṣe owó kéèyàn ó ní ṣe owó kéèyàn ó sì nímọ̀ nípa bá a ṣe ṣe nǹkan tó ti pé nǹkan táwọn èèyàn ń lò ní tí wọ́n mọ̀ gbé wá báyẹn téèyàn ó sì máa rówó láti ibẹ̀ so tá a bá fi skill acquisition kún ẹ̀kọ́ táwọn ọmọ wa ní ìbáàsì first degree wọn ní ní ìbáàsì second degree ní èyí ò tún jẹ́ ọ̀nà tó wó fi máa wọlé fún wọn it's part of entrepreneurship yẹn ni pé ṣíṣe nǹkan tí ó máa tàn káàkiri fún àwọn èèyàn tí ó sì jẹ́ àǹfààní fún wọn ibi táwọn èèyàn fẹ́ dúró sínú a dúpẹ́ pọ̀ fún alága ní orílẹ̀-èdè Nàìjíríà fún Hijrah Islamic Organization fún akitiyan wọn lórí ìtẹ̀síwájú Islam àti láti lè máa promote Islamic date Islamic events kọ́lọ́ọ̀bá kọjá kí wọ́n ṣe pẹ́ kó sì gbà ní ẹ̀sìn fún wọn. ẹ̀yin tẹ̀ tí ń wò wá láti bẹ̀rẹ̀ ètò yìí àlejò wa lénìí àwọn náà ni alága fún ètò Hijrah ní Nàìjíríà Professor Badamasi Lanre Yusuf àwọn lágbà lálejò tí wọ́n á ṣàlàyé ọdún Hijrah tá a ṣe lánàá ètò túmọ̀ sí pé ọdún tuntun Islam ó ti bẹ̀rẹ̀ 1447 AH afàsìkò yìí ké sí àwọn onílé rédíò kọ̀ọ̀kan tí ń ṣe àtàwọn tẹlifíṣàn kọ̀ọ̀kan àwọn tí wọ́n bá tí ì ṣe ká máa ṣe é pé oṣù ojú ọ̀run táwa ń wò tọ́lọ́run ń sọ pé oṣù bẹ̀rẹ̀ ńgbà báyìí ó parí ńgbà báyìí òun làwa fi ń ka déètì ti Islam
ká wá márì rẹ̀ pẹ̀lú Gregorian date ká máa wí méjèèjì papọ̀ kó fi lè máa yé àwọn èèyàn. Ọlọ́run gbà lẹ́sìn fún gbogbo wa. Ló kọ gbogbo yín àdúpẹ́ pọ̀ fún pòfẹ́sọ̀ wa pé a pè wọ́n sì dáhùn. Ọlọ́run máa dáhùn náà lóhùn gbogbo tí wọ́n bá ń fẹ́. Ọlá la ilaha illallah. Tọ́ èmi àti àlejò wa à ń dágbére fún wa pé wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. All praise is due to the one and only. He is the master of all creation. All praise is due to the one and only. He is the master of all creation.